A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti sọ lánàá ní ìlú Àbújá wípé òun ti wà ní àlàáfíà pẹ̀lú àwọn olórí olóṣèlú rẹ̀. Bákan náà ni ó ní àlàáfíà tó péye ti padà sí ìpínlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ oṣù fàákàjà tí ó yọrí sí ìkéde ìlú òfararọ nínú oṣù kẹta. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá, Fubara tẹnumọ́ wípé òun ti padà sẹ́nu iṣẹ́ ní agbègbè tí ó kún fún àlàáfíà àti ìfọwọ́sowọ́pọ̀. Bákan náà ni Fubara tún ṣe àfihàn wípé àbẹ̀wò rẹ̀ sí ọ̀dọ̀ Tinubu jẹ́ ti àpọ́nlé àti àǹfààní láti béèrè fún ìtọ́ni lẹ́yìn tí oṣù mẹ́fà ìkéde ìlú òfararọ tẹnubẹ́po. Ó ní àbẹ̀wò yìí kò le, ó jẹ́ ìjíròrò bàbá sí ọmọ láti dúpẹ́ ní ọwọ́ rẹ̀ kí wọ́n sì jíròrò lórí kùdìẹ̀kudiẹ bí ó bá wà kí ó lè tọ́ sọ́nà dáadáa kí iná èsìsì má bàa jó mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọgbà ìwà àtúnṣe lórílẹ̀-èdè ẹ̀ka Àbújá ti ṣe ìdáwọ́kọ̀ fún afurasí kan tí ó fẹ́ fi àyà wọ́ egbòogi olóró wọ inú ọgbà ẹ̀wọ̀n Medium Security Prison Kùjé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ẹkùn Adamu Duza ni wọ́n ti ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 1:15 nígbà tí àlejò kan tí wọ́n ṣe ìdánimọ̀ rẹ̀ sí Ìjímọ̀gù Ìkédì gbìyànjú àti gbé egbòogi olóró tí ó tọ́jú pamọ́ sára aṣọ rẹ̀ wọlé. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Ìkédì tí ó díbọ́n bí àlejò láti wá kí ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n kó oríṣiríṣi egbòogi olóró bíi cannabis sativa àti àwọn mìíràn pamọ́ sí inú aṣọ àwọ̀tẹ́lẹ̀ tí ó wọ̀ bíi dápà, ṣùgbọ́n níbi àyẹ̀wò ni wọ́n ti ṣe àwárí egbòogi yìí tí Comptroller General NCOS Abuja Christopher Jeni tó pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún àjọ NDLEA láti tẹ̀síwájú nínú ìwádìí àti ẹjọ́. Èyí ń wáyé bí alága àti ọ̀gá àgbà fún àjọ NDLEA Brigadier General Muhammed Buba Marwa ṣe ń ké sí àwọn òbí kí wọ́n gbé ìgbésẹ̀ lórí àti dènà àṣìlò egbòogi olóró láàrin àwọn ọmọ wọn pẹ̀lú ríra ẹ̀rọ tí wọ́n fi ń ṣe àyẹ̀wò egbòogi olóró sílé drug test kits. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Marwa, ó ní ó dára láti tètè ṣàyẹ̀wò kí wọ́n lè ríbi pẹ̀ka ìrókò kí ó tó bẹ̀rẹ̀ sí gbẹbọ ńlá lọ́wọ́ ẹni. Níbi ìdíje eré ìdárayá tí ẹgbẹ́ àwọn ìyàwó òṣìṣẹ́ ọlọ́pàá DEPOWA ṣe àgbékalẹ̀ fún ti ọdún 2025 ní ìlú Àbújá ni Marwa ti ní àṣìlò egbòogi ti dènà ọjọ́ ọ̀la rere fún ọ̀pọ̀ ọ̀dọ́, kì í ṣe òfò fún ẹnìkan ṣùgbọ́n fún orílẹ̀-èdè national loss. Ó wá ṣe ìkìlọ̀ kí àwọn ọ̀dọ́ yẹra pátápátá kúrò nínú egbòogi olóró nítorí a máa ba ọjọ́ ọ̀la rere jẹ́. Kí òbí, alágbàtọ́ àti olùkọ́ ní ojúṣe àti tọ́ àwọn ọmọ sí ipasẹ̀ tí ó tọ́, ràn wọ́n lọ́wọ́ láti lépa àlá rere wọn nípa wípé kí wọ́n má jìnnà sí wọn kí wọ́n sì máa ní àkíyèsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ti ṣí ọ́fíìsì sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan. Ìwádìí sọ di mímọ̀ wípé ọ́fíìsì aṣòfin yìí tí ó wà ní Suite 2.05 apá kan ilé ìgbìmọ̀ Senate Wing ni àwọn ẹ̀ṣọ́ ilé ìgbìmọ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró ṣí lónìí ọjọ́ Ìṣẹ́gun. Láti ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2025 ni ọ́fíìsì yìí ti wà ní títìpa bí wọ́n ti ní kí aṣòfin yìí lọ rọ́kúnlé. Nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn bí igbákejì adarí ẹ̀ṣọ́ ilé ìgbìmọ̀ Alabi Adédèjì ṣe ń yọ gbogbo òǹdè red seal tí wọ́n lẹ̀ mọ́ ara ilẹ̀kùn ọ́fíìsì, ṣùgbọ́n kò tíì sí ẹni lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ìgbésẹ̀ yìí yóò fún aṣòfin Natasha láǹfààní àti wọ ọ́fíìsì àti ọgbà ilé ìgbìmọ̀ nítorí ilé ìgbìmọ̀ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lé lórí. Bákan náà ni kò sẹ́ni mọ̀ bóyá aṣòfin yìí yóò bẹ́gbẹ́ pé nígbà tí wọ́n bá máa fi padà sẹ́nu ìpàdé nínú oṣù kẹwàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Mission United States ní Nàìjíríà ti lérí láti má fi ààyè gba àwọn onípò pàtàkì oníwà ìbàjẹ́ ọmọ Nàìjíríà láti wọ United States. Lánàá ní Reform UK náà ní àwọn kò ní fi ààyè gba arìnrìn-àjò láti ní àǹfààní àti di ọmọ onílùú lẹ́yìn ọdún 5 tí ó ti ń gbé ní UK bí ẹgbẹ́ òṣèlú bá jáwé olúborí níbi ìdìbò tó ń bọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Mission US ti ṣe ìkìlọ̀ wípé àwọn ti pinnu àti gbógun ti gbogbo àwọn oníwà ìbàjẹ́ láì yọ ẹnikẹ́ni sílẹ̀, pàápàá jùlọ àwọn onípò pàtàkì tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ láti má ní àǹfààní àti wọ US nítorí gbígbógun ti ìwà ìbàjẹ́ kò ní ìdíwọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó wáyé ní ìpínlẹ̀ Benue bí ó ti ní orílẹ̀-èdè ò lè tẹ̀síwájú àti máa sin òkú àwọn ẹ̀ṣọ́ aláàbò láì jẹ́ wípé wọ́n yanjú gbòǹgbò ìṣòro ààbò. Ọ̀rọ̀ Obi yìí ń wáyé lẹ́yìn tí àwọn agbébọn dènà de àwọn ẹ̀ṣọ́ aláàbò ní Agu Center, ìjọba ìbílẹ̀ Katsina Ala, níbi tí wọ́n ti ṣekúpa òṣìṣẹ́ aláàbò tí kò dín ní 16. Ọ̀pọ̀ òṣìṣẹ́ aláàbò ló tún di àwátì bí àwọn tí orí kó yọ ṣe fi ara pa yánnayànna. Ọkọ̀ tí wọ́n wà nínú rẹ̀ ni wọ́n tún dáná sun bí wọ́n ti jí ọkọ̀ alùpùpù wọn lọ. Nígbà tí ó ń fèsì lórí ìṣẹ̀lẹ̀ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, Obi kérora lórí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ń wáyé ní gbogbo ìgbà. Ó ní tọkùnrin tóbìnrin àwọn ẹ̀ṣọ́ aláàbò ló ń fi ẹ̀mí wọn lélẹ̀ fún àlàáfíà orílẹ̀-èdè. Ìgbà wo ni wọ́n fẹ́ ṣe èyí dà? Ó wáá rọ àwọn adarí olóṣèlú kí wọ́n rí ìṣekúpa gbogbo ìgbà yìí ní ìpè sí àkíyèsí wake up call láti fi ró àwọn agbófinró orílẹ̀-èdè lágbára. Bákan náà ni ó pè fún ìgbáyégbádùn ẹbí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó fi ẹ̀mí wọn lélẹ̀ bí ó ti ṣe àdúrà fún gbogbo àwọn akọni tí wọ́n ti ṣubú lójú ìjà fallen hero, kí Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kí Ọlọ́run sì tu mọ̀lẹ́bí wọn nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Jordan tí í ṣe ọmọkùnrin mínísítà ìlú Àbújá Nyesom Wike ni wọ́n ti pè sí iṣẹ́ agbẹjọ́rò Nàìjíríà called to bar gẹ́gẹ́ bí amòfin. Jordan wà lára ikọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè ní ìlú Àbújá lónìí. Níbi ayẹyẹ tó ń wáyé ní Nigerian Law School ìlú Àbújá ni Wike ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ benchers yòókù fún ètò. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Wike Lérè Ọláyínká ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti kọ wípé inú Wike àti ìyàwó rẹ̀ Justice Eberechi Suzette Wike dùn pẹ̀lú ọmọ wọn Jordan tí yóò pẹ̀lú àwọn tí wọn yóò pè sí iṣẹ́ agbẹjọ́rò lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú mínísítà fún ẹ̀ka ìdájọ́ àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná Abubakar Malami lórí ìkọlù tí wọ́n ṣe sí ọkọ̀ akọ́wọ́rìn rẹ̀ ní ìpínlẹ̀ Kebbi. Ìròyìn jábọ̀ wípé àwọn afurasí jàǹdùkú olóṣèlú ṣe ìkọlù sí ọkọ̀ akọ́wọ́rìn Malami ní ọjọ́ 1 oṣù kẹsàn-án. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní kété tí Malami lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí olóògbé Chief Imam mọ́ṣáláṣí Dr. Bello Aliu Jumuah. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ọkọ̀ 10 ni wọ́n bàjẹ́ bí ọ̀pọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ ṣe fi ara pa. Mínísítà àná ṣe àpèjúwe ìkọlù yìí ní ti òṣèlú bí ó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC yọ ara wọn kúrò nínú ẹ̀sùn yìí. Malami pe ẹ̀sùn ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù sí ọ̀dọ̀ àwọn agbófinró bíi ọlọ́pàá àti DSS. Nígbà tí ó ń jábọ̀ lánàá ni Malami ní pẹ̀lú ọ̀wọ̀ àti ìwà ọmọlúàbí ni àjọ DSS fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀. Òun sì ní àfojúsùn láti fún wọn ní gbogbo àtìlẹ́yìn tí ó bá yẹ fún àṣeyọrí ìwádìí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹgbẹ́ olórin ní Nàìjíríà PMAN àti ẹgbẹ́ àwọn òṣèré onítíátà AGN ti fi ọ̀rọ̀ ìdùnnú ránṣẹ́ sí akọrin olórin Sunday Agégẹyè tí gbogbo ènìyàn mọ̀ sí King Sunny Adé KSA bí ó ti pé ọdún 79 79. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ni adarí ẹgbẹ́ méjèèjì ti ṣe àpọ́nlé olórin jùjú àti ìgbìyànjú rẹ̀ sí ẹ̀ka orin ní Áfíríkà. Ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ PMAN Pretty Okafor
Okafor ṣe àpèjúwe KSA ní living legend tí ó ti fi iṣẹ́ orin rẹ̀ ṣe ìgbélárugẹ àlàáfíà àti ìṣọ̀kan. Okafor ní KSA ń jẹ ìgbáládùn ọjọ́ orí rẹ̀ ní ìrọ̀rùn àti àlàáfíà. Ó jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn. Òun gbàdúrà kí ó túbọ̀ máa gbé nínú àlàáfíà àti inú dídùn. Alukoro ẹgbẹ́ AGN Abubakar Yakubu náà ṣe àpèjúwe KSA ní aṣojú tí ìgbà rẹ̀ kò lè lọ láti ìran dé ìran. Ó jẹ́ ìtàn mánigbàgbé fún ìran tó ń bọ̀ láti fi ṣe àwòkọ́ṣe. Ohùn, ara, ọkàn àti gbogbo ohun tí KSA dúró fún ni ó jẹ́ orin tí ó jẹ́ móríyá fún gbogbo àgbáyé. Ó jẹ́ onírẹ̀lẹ̀, ó ní àfojúsùn àti oníṣẹ́ takuntakun sí iṣẹ́ rẹ̀. Lónìí, gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́ AGN, òun kí KSA kú oríire ọjọ́ ìbí bí wọ́n ti rọ àwọn olórin Nàìjíríà pàápàá jùlọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí wéré kí wọ́n fi àṣeyọrí KSA ṣe móríyá. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé Sunday Adégẹyè tí wọ́n bí ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 1946 jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo. Ó jẹ́ akọrin, singer, olùkọrin, songwriter àti multi-instrumentalist tí wọ́n rí gẹ́gẹ́ bí ará Áfíríkà àkọ́kọ́ láti kọ pop music sí ìgbáládùn gbogbo àgbáyé bí wọ́n ti ń pè é ní ọ̀kan lára àwọn tí orin rẹ̀ gbayì jùlọ lágbàáyé. Lára àwọn àṣeyọrí rẹ̀ ni àwo orin Synco System tí ó gbé jáde ní ọdún 1980. Orin yìí ni ó fún un ní àǹfààní àti tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí ẹni àmì ẹ̀yẹ Grammy tọ́ sí, tí ó fi di ẹni àkọ́kọ́ láti Nàìjíríà tí wọ́n fà kalẹ̀ fún àmì ẹ̀yẹ Grammy. Ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni ó ti gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.